ẹran ọba rẹ ní fi ṣe wọn iṣu mẹ́fà oríṣi ìjẹ̀bú èyí jíjẹ èyí àìjẹ mẹ́rin tó kù ẹ máa bọ̀ nílé ṣàn lágàtà náà òwò tí a fi ń ṣe kọ̀kọ́ rẹ tá a fi ń ṣe bìrìkò ó ní nǹkan táwọn bàbá aláwa fi ń ṣe dédé ọmọ ìjẹ̀bú ọmọ yẹmi bó ti rí o ṣé dáadáa wà ṣé bìrìkò nápò èyí ìkọ̀kọ́ rẹ níbẹ̀ ẹ ganu sí anything ẹ ganu sí ilé ẹ ganu sí mọ́tò tuntun lórúkọ Jésù bó ń ṣe má jẹ́rìí yẹn mo kí gbogbo akáàbọ̀ mo kí àwọn bàbá mi mo kí àwọn ìyá mi Takbir 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 wọ́n máa fàṣà látù ránṣẹ́ o wọ́n máa fàṣà látù ránṣẹ́ nígbà tẹ̀jẹ̀ máa gbé Mẹ́dínà wọ́n máa fàṣà látù ránṣẹ́. Hallelujah o àwọn ìjọ mímọ́ hallelujah 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 jeri mo yára àwọn áńgẹ́lì ló wáyọ̀ lọ́rùn. Kí ló ń ta àwọn áńgẹ́lì tí wọ́n ń pariwo? Àwọn áńgẹ́lì wọ́n forí ayọ̀ ìgbà lọ́rùn. Àbọ̀rúbọyè yé àwọn bá mi níbẹ̀ àwọn yé mi níbẹ̀ àbọ̀rúbọyè ogun àtọ́ ẹ ògbò ẹ̀kú níṣe bàbá àmúlò ìfá kó fi níṣe bàbá lórí wọn nífá fún ọ̀run mi làgbà tí bàbá ń tẹ̀kọ́ lórí bọ̀ láwọn ní kó kára ẹ̀ wọ́n ní wọn ẹ̀bọ ní kó ṣe wọ́n ní kó sáré sọ́jà ọjà sáré sí lórí epo rẹ̀ já ọ̀rẹ́ gidigba ó ní ifá etí rẹ ni mo gbọ́ èèyàn pẹ́rẹ́ ni mo gbọ́ èmi lọ́mọ ajígbọ́ ti fá ifá etí rẹ ni mo gbọ́ oṣù tuntun rèé òun fẹ́ lówó lọ́wọ́ ifá etí rẹ ni mo gbọ́ òkú ẹni mo gbọ́ èmi lọ́mọ ajígbọ́ ti fá ifá etí mo gbé dùnú ẹ o ẹ yé mi mo kí ẹ o ẹ yé mi. Tótó ayé brọ́dà mi tótó ọmọ mọ́mọ́ níjà ẹ̀jẹ̀ wá nílò ẹ̀jẹ̀ wá dé ìyẹn ló máa yá yín lára. Ní owó ẹ̀ sókè ọba tó pọ̀ nípa àtàgbára àti rí fóònù àwọn tẹ́ tó ń jẹ́ èmi ni wọ́n ṣe bẹ̀rù ká bí ọkọ̀ sí. I want to say a big thanks for coming today. Fún ti bàbá wa alálùbáríkà èèyàn yìí ní gbogbo bí tá a bá jókòó sí mo gbà ládùúrà lórúkọ Jésù àdàgbà ànídàgbàyà. Ọ̀túnba Bọ́ládé Ọ̀ṣunkọ̀yà JP tí wọ́n ṣe kéde tí wọ́n rí lé ogbó. Mélòó ni márò nínú oore tí bàbá ṣe. Mélòó ni màsán nínú oore tí bàbá ṣe. Oore máa pọ̀ ojú yọrin okun lọ. Mélòó ni màrò àfikún sábà dúpẹ́. Oore máa pọ̀ ojú yọrin okun lọ. Mélòó ni màrò àfikún sábà dúpẹ́. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe ṣó Jésù tó pọ̀ nípa àtàbàrà. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Ọpẹ́ ló yẹ. Èrò ọ̀tá ní kí n ti dòkúsẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò fàyè rẹ̀ sílẹ̀ o, igi arúwé. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Ó máa sọ pé ọpẹ́ ló yẹ. Ọmọ Yorùbá lẹ́rìn máa ń dá agbára Ọlọ́run. Urumbo ṣe èmi sọ ọmọ gẹ́gẹ́ èmi yémi. Urumbo ṣe èmi sọ ọmọ gẹ́gẹ́ èmi yémi. Ẹgbẹ́ tó urumbo ṣe èmi sọ ọmọ gẹ́gẹ́ èmi yémi. Urumbo ṣe èmi sọ ọmọ gẹ́gẹ́ èmi yémi. Ọmọ bá jìnnà kó má má jókì lẹ́nu. Báyọ̀ ọkọ̀ bá wọlé kó má má lé mi síta. Òun ló ṣe ìṣòro lọ́dọ̀ ẹni níbi sàn ní àgàtà náà wò. Ó ṣe ní kọ̀kọ̀rá fi mí jù wọ́n àwọn ará.
ní ìṣàn o, ó ṣe ní kọ̀kọ̀ láti bí jù lọ. Àwa ló ní ìṣàn o, ó ṣe ní kọ̀kọ̀ láti bí jù lọ. Àwa ló ní ìṣàn o, ó ṣe ní kọ̀kọ̀ láti bí jù lọ. Àwa ló ní ìṣàn o, ó ṣe ní kọ̀kọ̀ láti bí jù lọ. Àwa ló ní ìṣàn o, ó ṣe ní kọ̀kọ̀ láti bí jù lọ. Ẹ má jẹ́ ká darí ilé kan sí pápá kan. Mo láwọn èèyàn mi pàtàkì. I have my governor in the building. Àwọn Ondo kẹgí ẹ kó fọ̀. Ìjà mìíràn, Ìdànrè kúkúrú mẹ́ta àti àmàlà mẹ́ta la jẹ ní Ìdànrè lọ́sẹ̀ tó kọjá. Ayé tí mi wá ìmẹ̀wá jáyé tèmi ni. Mẹ́wàá jayọ̀ lòmíràn bàbá mi ṣe. Ayé tí mi wá ìmẹ̀wá sí Jésù mi ni. Mẹ́wàá bọ̀rẹ̀ sàmì rọ̀ bàbá lónìí mi. Mímọ̀ wá yé ìyàwó. Mímọ̀ wá yé ìyàwó. Ọmọ àti mímọ̀ wá yé ìyàwó. Àjọ ògùn bẹ̀ ọ́. Mímọ̀ wá yé ìyàwó. Mímọ̀ wá yé ìyàwó. Mímọ̀ wá yé ìyàwó. Orí ọ̀fẹ́ ni mo rí gbà láti gbé bí wa lónìí. Ẹ má bínú mi mọ̀ pé àwọn náà wà nù. Ìbò kwenu! Kwenu! Ìbò kwenu! Tí bàbá bá dá àwọn Ìgbò máa wà bí. Tí bàbá bó ṣe dá àwọn làwọn Hausa fi wà bí. Ẹni different tribes lónìí wọ́n wá láti Ondo, wọ́n wá láti Canada, America, London, all because bàbá wa dá. Wọ́n sọ ní owó dùn ó, 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 wọ́n sọ ní owó dùn ó. Gbogbo bí ti bá dé gọ́gọ́ tí mo bá sáré síbí tí mo bá gànú sọpẹ́ tí mo bá ní fàyè gànú fún tí mo bá tó wá sáré láti àlejò mo ti ga. I have a lot of actors and actresses in the building. Àwọn màmá tó ní ó dùn Ìjẹ̀bú ẹyẹ ìkẹyìn tí a ṣe fún bàbá wa Ọ̀túnba Bọ́ládé Ọ̀ṣunkọ̀yà JP kí Ọlọ́run ọba kó bá wa tẹ̀wọ́n sí afẹ́fẹ́ rere. Ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́. Ìwádìí táwọn náà dojúkọ kí ó dára fún wọn. Mo gbàdúrà fún gbogbo àwọn ọmọ ìsìnkú pátá wípé lágbára Ọlọ́run àwọn náà àjù bàbá wọn lọ. Ladies and gentlemen, we continue with the program. But before then, the band want to do what? Ẹfẹ gàrú sí. Ọ̀pọ̀ àkọ́kọ́ fún wa ti fẹ́ mi brush. Ladies and gentlemen, round of applause for my sister to your see. No, go back, go back. Go back.
afternoon, ladies and gentlemen. I'm proud to be here to play with Femi France. Femi headquarter with Mr. Latin. Mo recognize dédé wí dédé bá mi wá ní ìwé. Àwa ti ṣàgámù sí ìdáàbò yẹn náà ní ìṣù. Àwa ní ẹ̀wà nìbí ṣé dáadáa rà bá wọn báyìí ní èkó 2015 ni mo ti rí wọn last. Ìgbà yẹn bọ̀dá Femi Chief Femi branch wọn ò tí ì di chief ń gbà àwọn kó wa wá sí ilé. So wọ́n sọ fọ màálù ilé ò fà wá lé ìjẹ́ pé mi sọ wà o. Màálù ló fà wá lé o. Ẹni ìrànwọ́ èdè pẹ̀lìyẹ màálù ló fà wá lé. Bọ́dà Femi English òun wà láàrin ẹni. Ṣé ẹni táyé ìsọ̀mísọ̀ jẹ̀bù yẹn jẹ̀bù ẹ̀ má dá lóhùn. It's a story for another day. So, I appreciate gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí. Bọ́dà Femi branch Femi Ọ̀ṣùkọ̀yà tí mi sáláàtì máa ń pè ní Femi headquarters. Ẹ mọ̀ pé tí branch máa wà headquarters máa wà. So, èèyàn gidi ni wọ́n láàrin àwa eléré orí ìtàgé. Ẹ̀kọ́ wa yìí ti jẹ́ èèyàn tí wọ́n ti wà ní entertainment world. Ó ti ta